Ìdìbò ọdún 2023 yìí jẹ́ ọ̀kan lára àwọn ètò ìdìbò tó dáa jùlọ. Lai Muhammed ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún ìròyìn àtàṣà Lai Muhammed ti ṣàpèjúwe ètò ìdìbò ọdún 2023 tó ṣẹ̀ṣẹ̀ parí yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára ètò ìdìbò tó perégedé jùlọ tó ti wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Lai ṣàlàyé pé ẹ̀rọ bífàsì tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ mọ̀gòmọ̀gó lásìkò ètò ìdìbò àti ìbò àdìjú dohun ìgbàgbé. Ó ní pẹ̀lú nǹkan tí mo ṣàkíyèsí lásìkò ìbò ààrẹ lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí àti ìbò gómìnà yìí, ìyàtọ̀ rere ti dé báyìí sí àwọn àjọ elétò ìdìbò ilé wa. Láì fi ọ̀rọ̀ kan bọ̀ ọ̀kan nínú, ìbò yìí jẹ́ ọ̀kan lára èyí tó dáa jùlọ lórílẹ̀‐èdè yìí. Ìdí nìyí tọ́rọ̀ àwọn ènìyàn tí mo lè pè lólófo tí èsì ìdìbò ààrẹ ń bí wọn nínú fi ń bà mí lọ́kàn jẹ́. Inú mi dùn láti sọ pé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú Tinubu ti gba ilé ẹjọ́ lọ. Nǹkan tó dáa jù nínú ètò ìdìbò yòówù lágbàáyé nìyẹn. Ẹ jẹ́ kí kóòtù ṣèdájọ́ ohun tí òfin bá sọ. Láìsí àní-àní, ẹ̀rọ bífàsì tí wọ́n gbé kalẹ̀ yìí ti yí ọ̀rọ̀ ìdìbò wa padà. Látàrí pé èèyàn lè mọ iye èèyàn tó forúkọ sílẹ̀ àti ìbò pẹ̀lú ìlò bífàsì. Bákan náà ni kò ṣeé ṣe fẹ́nikẹ́ni láti dìbò lẹ́ẹ̀mejì pẹ̀lú ẹ̀rọ yìí nítorí ojú èèyàn ni ẹ̀rọ yìí ń gbé kéèyàn tó lè tẹ̀ka. Ó tẹ̀síwájú pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ tako àjọ INEC pé yọ̀bọ̀yọ̀bọ̀ lètò ìdìbò tí wọ́n ṣe láti lè dáwọ́ òwò sílẹ̀ ni. Ó ní àkíyèsí tó ń ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ìròyìn ń ṣiṣẹ́ fáwọn olùdíje dupò kan. Èyí sì túbọ̀ mú kí wọ́n máa kọ oríṣiríṣi nǹkan tó bá wù wọ́n lọ́kàn nípa àbájáde èsì ìdìbò tí wọ́n ń gbé káàkiri orí ẹ̀rọ ayélujára wọn. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.